tó ìbà Elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjígẹ ọba afẹ́nifẹ́re ọba àdùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alágọlọ́lá aníyìnlẹ́yẹ ọ̀gbàgbà tí gba ará àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. ìbà adápọ́npọ́n ọba kókó èrò àkàtàpọ̀ ọba lóṣùn aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ ṣàpàná ọ̀kan ní yímiyími gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ́hàgún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìmújẹ èèyàn ẹ̀yin lájẹ́rún òru àjẹdò èèyàn mọ́ ìbà yín o ẹ̀yin arúgbó aṣọ mọ́balẹ̀ ẹ̀yin afíjú ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́ afíjú ẹlẹ́yẹ tí jẹ́ ní gbangba lé ọba afíjú àgbààgbà tí so kùtùkùtù mọ́wọ́ ìbà yín o láàlú ògiri òkò ìwọ ló bẹlẹ́kún tó kẹ́rù ò bẹlẹ́kún ò bá dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ ó ní mi ń sunmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bọ́n àti jẹ́lá tó pa èṣù mọ́ ṣe mí mọ́ ṣàwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí mọ́ sì ṣẹlẹ̀ Yorùbá àwọn tí wọ́n bá ń gbógun tìrìn àjò wa ni ọmọ bá wa ṣe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́rẹ́ alápòkà tó dá lápò rẹ́bí kò lójú balẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ ìbàrẹ́ o. nínú fídíò tá a ṣe lọ kó tó di pé àṣẹlẹ̀ yìí tó gbẹ̀yìn láìpẹ́ yìí tá a fi sọ̀rọ̀ Very Dark Man nílé tá a ti sọ̀rọ̀ nípa nǹkan ńlẹ̀ Yorùbá níbi oògùn ló lọ ọjọ́ kan pọ́njú lábẹ́ àríwísí ààrẹ nìkan tó kàn sí mi bẹ̀ wípé òun ti ń bá mi wá ọ̀nà láti bá mi sọ̀rọ̀ látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n àwọn òun á rí ọ̀nà pé mi ò fáwọn ní attention mi ì mọ ẹni náà ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba ẹni náà sọ̀rọ̀ pẹ̀lú ìtara nígbà tí bóyá mi ì fẹ́ dá wọn lóhùn àbí mi ì fẹ́ bá wọn sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o ẹni bá fẹ́ bá mi sọ̀rọ̀ kí wọ́n pe nọ́mbà mi kí wọ́n send voice note sí mi mo máa ń láì kí n bá voice note yẹn gbà mí wà tí mo lè gbàgbé tí mi ní tó ní rántí reply irú sí báyìí èní Monday báyìí màá mọ jíjáde ńdájì tábà tí ń bọ́ ta táìmù tí mo wà bí aago 3 òru ni kẹlẹ́ mọ́ táìmù tí mo ń ráyè ṣe fídíò aago 3 aago 1 aago 2 òru àwọn aago kéékèèké yẹn lóru ni mo ń ráyè tílẹ̀ bá ti lè mọ́ kò sáàyè mọ́ tílẹ̀ ó fi sùn tí màá fi sọ pé mo fẹ́ lọ sùn kò sáàyè. àwọn èèyàn dẹ̀ máa ń fi bóyá èèyàn fi ń ṣègbéraga ni kì í ṣègbéraga bọ́ọ̀lù ọ̀hún ṣe bú tèmi nìyẹn ẹ má bínú sí mi mo ti sọ láìmọye ìgbà ìwọ tó bá jẹ́ pé nǹkan tó wà very crucial ẹ bá mi sọ̀rọ̀ ẹ sọ voice note kalẹ̀ màá dá sí ẹnìkan wà tí mo promise ní Libya pé máa bá wọn sọ̀rọ̀ láti jẹta mi tí ìráyè dè ní èyí tí ìráyè kẹ́lẹ́ mọ̀ nítorí máa ń fa ni pé ẹlòmíì ò engage pẹ̀lú mi yóò gba time ìwọ tún bá gbé call ẹ tó bá jẹ́ pé orí ìrìn ni mo wà tún fi gbé call tó bá jẹ́ nǹkan tá a ní láti bára sọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn fẹ́ reply mi ni ẹ jẹ́ kí ó jẹ́ àsìkò tàbí kẹ́ má jẹ́ kí ẹjọ́ tá a rò kó pọ̀ ẹ jẹ́ kí ẹjọ́ yẹn wá ní ṣókí kẹ́dẹ̀ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ ká ṣe kì í ṣe pé ká wá ti engage mi kó wọn gba 1 hour ẹlòmíì 45 minutes àwa lórí ọ̀rọ̀ 45 minutes yẹn ó tó tá a lè fi yanjú nǹkan tá a fẹ́ yanjú lẹ́nu mi ò fi engage mi ìbílẹ̀ ìbádẹ́ ṣe engagement yìí gan fúnra yẹn mọ̀ gbọ́ pàwọn míì tó ti wọ́n wájú mi tán bá mi sọ̀rọ̀ lọ́wọ́ tó wọ́n sọ pé ẹ wà lórí call so kò easy ẹ jọ̀ọ́ nítorí tọ́lá ẹ má bínú sí mi kì í sì gbéraga kẹ́ni náà wá ọ̀nà láti kàn sí mi káde bá mi sọ̀rọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn àbákan náà ní abẹ́rẹ́ àríwú sí lórí program yẹn again ẹnìkan náà gbà wá níyànjú pé lórí ọ̀rọ̀ àwọn tá a sọ̀rọ̀ nípa wọn níbi oògùn lọ́lọ́jọ́ kan pọ́njú yẹn náà wọ́n tún sọ pé regulation ló lè mú káwọn kan bí ìṣẹ̀ṣe kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá pé tán bá lè regulate ẹ̀ òdodo ọ̀rọ̀ ni ẹni pé mo kọ́ síbẹ̀ pé bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni tán bá lè regulate ẹ̀ bọ́ mo jẹ́ kẹ́ mọ̀ pé mo fẹ́ kẹ́ mọ̀ pé
nílẹ̀ Yorùbá kò sẹ́ni tí ń jágilégbò ṣoògùn tó jẹ́ bóyá ń dá àwọn èèyàn lóhùn tí ò ní certificate ìjọba wọn fún wọn ká tó lè dá èèyàn lóhùn. Ṣùgbọ́n ẹni tí ó ṣe tó dá inú ló wà, ẹni tí ó ṣàbúrú náà inú ló wà. Òun làwọn èèyàn máa fi pé oko nínú ẹyẹ máa gbé. And ọ̀rọ̀ kan bẹ, program kan wà tí màá mú wa lọ́jọ́ iwájú, òní mi ní jó pẹ́, à á sọ̀rọ̀ lórí kí ni máa ń fa àwọn kùdìẹ̀kudiẹ tí máa ń wà nínú à ń dáwọn èèyàn lóhùn àbí nǹkan kan àbí aṣoògùn ògùn jẹ́ nǹkan kan tí máa ń dá wà lálẹ́ láàrin àwọn tí wọ́n ṣoògùn fún àtẹni tó ṣoògùn. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹjọ́ kan, à á ṣàlàyé àwọn ìdíwọ́ àti challenge táwọn èèyàn máa ń face tí wọn kì í mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Program táwa mú wá lè ní ìyẹn nìyẹn wa láti wà nínú agbámi ètò. Ẹ rí i pé bí ọdún kan sẹ́yìn, á ti tọ́dún kan báyìí, àbí ká sọ pé bí oṣù mélòó kan sẹ́yìn, mo ṣe fídíò kan nípa ìmẹ̀sí ilé. Mo fi sọ̀rọ̀ nípa àwọn jagunjagun Èkìtì parapọ̀ àti àwọn Ìbàdàn, ibi tí wọ́n fi àdá gba ètò ogun rọ̀ sí ní mẹ̀sí ilé. Ó dà pé mo mú bẹ̀yẹn náà wá ń gbà yẹn, tí wọ́n ti kó igi ńláńlá jọ tí wọ́n dáná sí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún tó bá fẹ́ sọdún ọdún Kírìjí nìyẹn. Kíní kan ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ káwọn èèyàn lọ mọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé mo ṣàfihàn gbérí kan, gbérí ọdẹ táwọn ọdẹ máa ń wọ̀ lójú ogun, táwọn jagunjagun máa ń wọ̀ lójú ogun, kì í ṣọdẹ nìkan ló ní gbérí. Gbérí yìí ó wá ní fìlà tán máa ń dé sí. Àwọn míì ò de fìlà pẹ́kí, àwọn míì ò ju fìlà lájú dẹ́yìn. Fìlà yìí nìkan ni wọ́n rí mú wá síta níjọ́ tí wọ́n ń display àwọn aṣọ tí wọ́n fi ja ogun Èkìtì parapọ̀. Wọ́n máa ń display. Ọdún yẹn ni mo advice wọn pé nílẹ̀ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá jẹ́ gómìnà tí ò serious ni. Ó yẹ kí wọ́n ti ṣe museum, kan ti create museum. Irú Òṣogbo ó yẹ kó ní museum. Irú Èkìtì ní Adó Èkìtì ó yẹ kó ní museum, níbi tí wọ́n máa kó àwọn nǹkan ṣẹ̀ǹbáyé sí, tó yẹ pé àwọn èèyàn máa wá láti lọ wò ó. Gbogbo ilé tá à ń sọ̀tàn ń pa yìí, à lè máa tọ́ka sáwọn nǹkan kan pé eléyìí. Ṣùgbọ́n tẹ bá rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ òkútàn bí kí wọ́n máa ya eré tó ti wà nínú ìwé tán yà sínú ìwé ni wọ́n máa fi hàn, instead of kí wọ́n lọ sí museum kan fi hàn pé ókè o èyí tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ rí. But gbogbo nǹkan tó jẹ́ mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn, family kọ̀ọ̀kan dì sí de nǹkan bàbá wọn mọ́wọ́ lónìí tí wọ́n gbé pamọ́. Ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ kan tó kan bàbá wa, bàbá tán ṣe fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ yìí, bàbá Ẹ̀dá Ńlẹ́ọlá, tí mo fi sọ̀rọ̀ bàbá Ẹ̀dá pé bàbá Ẹ̀dá sọ pé nínú interview kan tán grant ní Òde Ìbàdàn lọ́dún kan, wọ́n wá ń sọ̀rọ̀ fún pírẹsẹ́ńtà yẹn pé ọfà táwọn lò níbi Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, ọfà yẹn bàbá àwọn, bàbá kẹta bàbá wọn ló lu ọfà yẹn lójú ogun Jálómi ní 1878. Ọfà yẹn orí àjàlẹ̀ àwọn ni wọ́n gbé sí. Pé nígbàjọ́ táwọn fẹ́ ṣe fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, àwọn wá lọ sọ ọfà yẹn kalẹ̀. Ìyá bàbá àwọn wá pariwo láwọn lórí pé kíní yìí ṣe nǹkan téèyàn máa lò ó léwu o. Ó láwọn ní àwọn mi wu bẹ̀, àwọn wá fi kíní yẹn hàn màmá wá ní àwòtọ́ ni ibi tó wà nìyẹn náà, àwọn máa yọ kúrò fáwọn ò ní fi sí táwọn máa fẹ́ lò níbi táwọn ti fẹ́ lò. Pé àṣẹ kan bẹ lára ọfà yẹn tó yẹ pé atamátàṣe ni, kò sírú ọ̀wọ̀ tó lè lò sára tọ́fà yẹn báyìí bà ọ́, kó kàn lù ọ́ lára pè mí èyí ó lọ ní agbára tó wà lára ẹ̀. Sọ wọ́n wá láti yọ agbára yẹn kúrò kí wọ́n tó lọ lu ọfà yẹn. Nígbà táwọn lu ọfà yẹn tán níbi fíìmù àwọn dá padà sórí àjà yẹn, ó wà ń bẹ dọ́là. Irú nǹkan yẹn kò yẹ kó wà ń bẹ, torí tá a bá máa padà wádìí ẹ̀, ikán ó padà jẹ́ ńjọ́ kan. Ikán ó ti jẹ́, tàbí kí lẹ́yìn ó ti wó ká má mójútó rẹ̀ mọ́, òun ló pọ̀ jù. Láwọn nǹkan ṣẹ̀ǹbáyé, àwọn nǹkan ṣẹ̀ǹbáyé, gbogbo kínní ló sì nítumọ̀.
ló ní ń ṣe pẹ̀lú ìran Yorùbá. Ó wà lára kan tó jẹ́ ká máa mọ ibi tá a ti ń bọ̀ àti ibi táwọn bàbá wa ti bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n bá dé. Wọ́n wá bùṣe gàdà, wọ́n wá fi kíní fìlà gbérí yẹn wọ́n fi hàn. Mi ní lè ní àkókò sí fún mi láti mú fídíò yẹn padà wá, mo ti lo fídíò yẹn rí. Wọ́n wá fi fìlà gbérí yẹn wọ́n fi hàn, wọ́n wá ní fìlà yìí o kó tó lè bóde nínú àwọn nǹkan tí wọ́n present níjọ́ yẹn tí wọ́n lò lójú ogun Kírìjí. Fìlà yẹn wọ́n ṣètùtù rẹ̀ kó tó jáde, ká tó lè mú jáde wá sí orí fíìdì tí wọ́n ti display ẹ̀ jọ tí wọ́n ṣàjọ̀dún. Àjọ̀dún náà ṣe ń jọ́nà náà fi kó àwọn nǹkan yẹn jáde o. Àwọn adarú eléyìí lágbájá ló wọ̀, eléyìí tó fi jà ní lágbájá ló rè, eléyìí ìdílé kan tí lágbájá ló rè lójú ogun yẹn. Àwọn bàbá wa ni o, táwọn kan ń pè lọ́lẹ̀. Àwọn bàbá wa tí wọ́n sì kí ọlẹ̀ táwa wà ń bẹ̀ lẹ́ni tá à ń pè nílẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn o. Fìlà yìí kí wọ́n tó rí mu jáde níjọ́ náà lọ́hùn, ó ní òpìtàn yẹn sàn tẹnu mọ́ wípé fìlà tẹ̀ ń wò yìí wọ́n ṣe ètùtù rẹ̀ kó tó jáde sórí igbá. Ibi tọ́rọ̀ yẹn wá ti wá jẹ́ ọ̀rọ̀ tó jọyàn ní tó jẹ mí lógún ni pé aṣọ rẹ̀ ò jáde nítorí pé wọ́n dífá sí aṣọ ò jáde, fìlà nìkan ló jáde. Tẹ́ni yẹn máa ń wọ̀ lójú ogun, wọ́n dárúkọ ẹni náà, ó dà kí bàbá wa rí mọ̀rọ̀ ni. Now ọ̀rọ̀ wá dọ̀rọ̀ òde Ìbàdàn. Àwọn Ìbàdàn náà display cultural heritage wọn ní ìjẹta òde yìí. Wọ́n sọdún àṣà nílùú Ìbàdàn tí ó jà kọ̀kọ́ nígbà tí bàbá wa Ládọjà gba ọ̀pá àṣẹ. Wọ́n wá ń ṣàfihàn nǹkan aṣọ kan wá wà tí mo notice. Everybody bá notice ẹ pé ẹ̀mẹ́wàá ni kámẹ́rà ń pick ẹni yẹn, yóò tó ẹ̀mẹ́ta tí kámẹ́rà pick ẹ̀. Aṣọ gbérí tí àwọn ìdílé Ọ̀dẹ́rìnlọ wọ̀ wá síbi ayẹyẹ yẹn. Aṣọ gbérí yìí ó gbà tó ìgò ọtí 12 tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Bó ṣe wọ̀ sára bẹ́ẹ̀ náà ń dọtí lé lórí. Gbogbo wa láti gbọ́ tàn Ọ̀dẹ́rìnlọ, láì mọ ìgbà láti sọ̀tàn nípa bàbá Ọ̀dẹ́rìnlọ. Aṣọ gudugudu méje yàyà 6 tí bàbá dánwò lójú ogun Òṣogbo àtàwọn ogun pẹ́pẹ̀pẹ́ ládùúgbò, ogun abẹ́lé nílẹ̀ Yorùbá kó tó di pé ó dogun Òṣogbo ní 1840. Àmọ́ nǹkan tí bàbá ìfojú Fúlàní rí. Gbérí yẹn lára àwọn gbérí, kì í ṣe gbogbo gbérí, lára àwọn gbérí tí bàbá máa ń lò, ìkànnù rẹ̀ bóyá ilé tó kéré jù àbí ilé tó tóbi jù ni wọ́n mú jáde. Tẹ́ bá wo apá ẹni yẹn báyìí, ààyè òòyẹ̀ ẹyẹlé níbẹ̀ lápá rẹ̀, lápá sì ti ń mí tí ò tí kú. Tẹ́yẹlé yẹn ti ń mira, ti ń jira báyìí. Rí ibi tí bàbá wa Mágàjí Ìbíkúnlé tó ti jókòó ti ẹni yẹn, ẹyẹlé yẹn ó fi ìyẹ́ ti àwọn méjèèjì báyìí ni. Màá ṣàfihàn rẹ̀ kó má dà pé ẹnu làá fi sọ. Ẹ wo fídíò yẹn bó ṣe lọ. Ẹ bá wo bí a ṣe ṣe ọdún àṣà ní ìlú Ìbàdàn. Olúbàdàn lẹ́ ń wò nínú gíláàsì tó dá márámárá tí wọ́n ń juwọ́ yẹn. Nínú Balógun Ìbàdàn ní Balógun tẹ́rí tí ń tú ọtí sórí yìí ni wọ́n wà. À ń pè Balógun ọ̀hún ní Balógun Ọ̀dẹ́rìnlọ. Ọ̀kan pàtàkì, ọ̀kan gbòógì dún àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn ni. Ọ̀dẹ́rìnlọ jẹ́ akíkanjú èèyàn tí gbogbo wa mọ ipa pàtàkì tó kó lẹ̀ Yorùbá nínú àwọn ogun tí wọ́n jà ńlẹ̀ Yorùbá, pàtàkì jùlọ ogun 1840 tí wọ́n jà ń lu Òṣogbo níbi tí Ọ̀dẹ́rìnlọ ti kojú àwọn Fúlàní. Rí pé gbérí tí bọ́dà wa yìí wọ̀, gbérí yìí original gbérí ni, gbérí ojúlówó títọ́ Ọ̀dẹ́rìnlọ gẹ́gẹ́gẹ́gẹ́ ni. Nínú àwọn gbérí tí bàbá Ọ̀dẹ́rìnlọ ń wọ̀ ní gbérí yìí wà. Eléyìí tó ṣe gbé jáde ń bẹ̀rẹ̀ rí tó gbé jáde yẹn, eléyìí tó ṣe gbé jáde náà ní ń gbọ́ tílẹ̀ mẹ́wàá, ọtí tó gbà bí ó fẹ́ tó 12 títí wọ́n fi parí gbogbo ètò yìí. Ẹni tẹ́rí tí ń sáré lọ tí ń sáré bọ̀ yìí ń pè ní Arólógún
àwọn ìdílé Arúlógún ni àwọn náà balógun pàtàkì jagunjagun pàtàkì kan làwọn náà jẹ́ nínú jagunjagun ilẹ̀ Ìbàdàn. Arúlógún lẹ̀ ń wò òun làwọn aráalé wọn náà ni wọ́n pitú bó ti jẹ́ pé àmọ́ bóyá ojúlówó gbérí bàbá wọn ni wọ́n wọ̀ àbẹ́lẹ̀ tí wọ́n costume tó customize. Bàbá Aládùúdé lè rí tẹ́ ń jẹun wújẹ́wújẹ́ yìí àwọn náà wọ gbérí táwọn náà gbé wá síbi òde Ìbàdàn táwọn náà fi wá ṣe ayẹyẹ ọdún àṣà ti ìlú Ìbàdàn. ẹ̀ẹ́dì pé bàbá wọ́n sàn jẹun wújẹ́wújẹ́ ni Ọlọ́run ló mọ ìyá ìyájọ́ tí bàbá ń pè wọ́n ṣe ń ra ń pè wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn bóyá kí lè lanu kó gbé àwọn nǹkan mi ni. Bẹ́ẹ̀ náà la rí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ Taofeek Adigbolujà brọ́dà wa ni bẹ́ẹ̀ náà ní brọ́dà wa kan náà Afọ́ọ̀dù Kúnlé Afọ́ọ̀dù àwọn méjèèjì òṣèré tíátà làwọn náà ọmọ bíbí ìlú Ìbàdàn ni wọ́n àwọn náà wá ṣe ayẹyẹ àṣà ní ìlú Ìbàdàn. Kúnlé Afọ́ọ̀dù ó pẹ́ kọ́pọ̀lọpọ̀ tó mọ̀ pọ̀ ọmọ Ìbàdàn ni. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n yọjú síbi ayẹyẹ yìí tẹ́ ẹ̀ bá wò wọ́n ẹ̀ mọ̀ rí wọn ní òfin ńláńlá táwọn náà fi ṣe ọdún àṣà ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀ náà là ń wò tí oníkálùkù ń lọ ní yẹriyẹri lápá tún lápá sí. Àwọn kan ẹni tó ń bọ̀ yìí tí wọ́n fa bánà àwọn dání oníkálùkù gbé bánà ìdání láti fi ṣe ìdánimọ̀ fún ayẹyẹ cultural dance àbí cultural heritage òní. Bẹ́ẹ̀ ni bàbá náà kí tẹ́ bá dẹ́n tí wọ́n ń tẹ̀ bá tá bá ti ń kọjá kábíyèsí wà nínú gíláàsì lọ́ọ̀kan tán wò wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òde Ìbàdàn òde alágbára ni. Bàbá ra káàmpù ara wọn sínú gíláàsì ẹnìkan lẹ̀ tó ń wò yìí kọ́sítúmù kan náà tó gbé sọ́rùn yìí tẹ́ bá ti rí kọ́sítúmù ẹ̀ dà mọ̀ tẹ́ bá rí òríjínà gbérí ẹ̀ dá òríjínà gbérí mọ̀ ẹnìkan tó wọ òríjínà gbérí ń bẹ̀ yẹn òun náà ni Ọdẹ́rìnlọ òun la kọ́kọ́ fi hàn yín yẹn àwọn ìdílé Ọdẹ́rìnlọ sọ́rí ìkan tó ní kábíyèsí lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí ìkan tó ní Ọdẹ́rìnlọ náà tó ní wọ́n tún ṣàfihàn rẹ̀ ẹ̀rí pé ẹyẹlé kan wà lẹ́gbẹ̀jìká rẹ̀ ààyè ẹyẹlé funfun ni ààyè ló wà. Àwọn Ọdẹ́rìnlọ náà ń lọ yìí. Nìbàdàn ṣe ń jọ máa gbọ́ yàyà mọ́mọ́ ìyá. Àwọn Ọdẹ́rìnlọ náà lọ yẹn àwọn ìdílé kan àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan tó ní. Bẹ́ẹ̀ la jẹ́ àsìmọ́ jí sí wa lọ́wọ́. Báwọn ìdílé ológun ṣe yọjú bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ náà yọjú. Ẹ rí pé nígbà kan mo sọ̀rọ̀ kankan fún yín nípa àwọn balógun jagunjagun ilẹ̀ Ìbàdàn àtàwọn jagunjagun ilẹ̀ Èkìtì parapọ̀ Àgbọ̀mọ̀jẹ̀ṣà títí Ògbórí Ẹ̀fọ̀n lóde yìí. Bàbá yìí náà lókìkí gan-an náà àwọn balógun Ìbàdàn. Ògbórí Ẹ̀fọ̀n Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n àwọn náà jáàánú ogun Jálómi bàbá wọn náà jáàánú ogun Jálómi bí bàbá ṣe fi ẹnu níbi ogun Èkìtì parapọ̀ Ìjẹ̀ṣà ọmọ Èkìtì tán jà pẹ̀lú Ìbàdàn ibẹ̀ ni bàbá ti fi orí ẹnu eyín wọn gbé orí ẹ̀rọ fi ń pè wọ́n lóògbórí Ẹ̀fọ̀n ẹ̀ mọ́jà sọ̀tàn yẹn jù tọrọjọ́ ti lọ lórí ẹ̀. Ìbọn ìléwọ́ méjì bàbá wọn sábà lò gbogbo èèyàn mọ̀ wọ́n dáadáa ìbọn lápátán àti lápásì bí àbọ̀ ṣe dì í múnú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan tó nìyí táwọn náà wọlé bọ̀ yìí. Ayẹyẹ ìdùn tó bẹ́ẹ̀ gẹ́ ìwọ tó bá yọjú yóò máa dùn ọ́ níbi tó bá wà ní ṣùgbọ́n nítorí kó má bàa dùn yín lójú káwọn ṣàfihàn rẹ̀ kẹ́yìn ó lè rí kẹ́sì lè gbọ́ bó ṣe lọ nílùú gbogbo ẹ̀ sáà ń sọ kútú wọ̀wọ̀ ni gbogbo ẹ̀ ń sọ kútú wọ̀wọ̀. Bàbá Aládùúdé padà gba dọ́là kan tó kó mbẹ́ ẹ rí i pé nígbà bóyá Bàbá Aládùúdé náà bọ́ sí jó ní dọ́là wọn rọ̀jò ó fẹ́ jẹ́ pé àwọn nìkan náà gba dọ́là ní gbogbo àwọn tó jó ń bí náírà wọn náà wọn yòókù Bàbá Aládùúdé nìkan ló gba dọ́là.
torí Amẹ́ríkánà ni bàbá. Àwọn Ìbíkúnlé rèé, Balógun Ìbíkúnlé, àwọn jagunjagun ńlá kan rèé. wọ́n ní Báṣọ̀run Ìbíkúnlé, no, Báṣọ̀run Ògúnmọ́lá, sorry, Báṣọ̀run Ògúnmọ́lá, àwọn ní àwọn fámìlì Báṣọ̀run Ògúnmọ́lá, àwọn náà ń display lọ́wọ́ yìí, táwọn náà ń ṣàfihàn tálẹ́ǹtì tiwọn náà, bó ti jẹ́ pé àwọn ò wọ gbérí wá ń tiwọn, lẹ́yìn pé wọ́n mú eégún kan dání, àtọkùnrin kan tí ń ṣàtọ́kùn rẹ̀, atọ́kùn gan fẹ́ jó eégún lọ. Ọ̀kàrìmọ́dé. Fídíò yẹn lẹ́wọ̀ lọ yẹn, nínú gbogbo costume tí gbogbo àwọn yòókù costume náà wọ̀, títí bàbá wa Adẹ́rìnlọ nìkan ló yàtọ̀. Ẹ lọ wò dáadáa, ọ̀pá tí wọ́n sì mú dání yẹn, bí bàbá yẹn ṣe máa di ọ̀pá yẹn mú nìyẹn. The next thing tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀ ní ìbọn yẹn ni wọn ò rí gbé jáde, àmọ́ ọ̀pá yẹn jáde àti gbérí yẹn nǹkan lálẹ́ ń wò yẹn o. Ẹni tó wọ̀ gan-an èmi túpetúpe ni, ẹ bá wojú ẹ̀ ẹ rí i pé ojú ẹ̀ wọ́n ràn kankan ni, lẹ́ẹ̀fì mọ̀ pé kì í ṣe nǹkan kékeré la bàbá yẹn dánwò lórí kílẹ̀ Yorùbá má bàa di ilẹ̀ onílẹ̀. Ní ìtàn yẹn mú bíntín lẹ́nìí, mo kàn fẹ́ fi jíà àwọn èèyàn wa hope ní gbogbo àwọn tó wà nípò agbára lónìí, tí wọ́n ń wò bí kílẹ̀ Yorùbá tú kó kà kó mọ bá tiẹ̀ lọ. Ẹ̀wọ̀n táwọn bàbá yìí pass through láti lè jẹ́ kílẹ̀ Yorùbá tẹ̀gbẹ́ àti ìyànjọ́ ń tẹ̀lé ní kó lè wà pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀wọ̀n tí wọ́n ti dánwò, tí wọ́n ti pass through. Kí ni contribution mi àti ẹ lórí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá? Ibi tí mi ń lọ nù. Tẹ bá wo Ògbórí Ẹ̀fọ̀n, ẹ ti máa gbọ́ Ògbórí Àjàyí, Ògbórí Ẹ̀fọ̀n, Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n. Orúkọ bàbá yìí náà hàn lójú ogun Kírìjí, ó sì hàn nínú ogun Jálumi. Ogun Jálumi yẹn tiẹ̀ kó yàn sínú púpọ̀ ní tiẹ̀. Níjọ́ kan mò ń wáyè ká dárúkọ àwọn èèyàn tó hàpíà lójú ogun yẹn tó jẹ́ akọni nílẹ̀ Yorùbá. Gbogbo eré Ìbàràpá yẹn làwọn èèyàn ti wá o, kì í ṣe Ìbàdàn nìkan o, kì í sì ṣe Ìjẹ̀ṣà nìkan ló ja ogun Jálumi. Àwọn tó jà lójú ogun Jálumi káàkiri ilẹ̀ Yorùbá ni làwọn èèyàn ti sọ kàkàkàkà wá láti wá jà ìjà yẹn. Fúlàní náà wọ́n bá jà lọ́dún náà. Ẹ wo iye ọdún tí ìran Yorùbá ti ń bá Fúlàní jà bọ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá wa Tóyè jẹ Alébíoṣù ọmọ Ògbómọ̀ṣọ́, tó jẹ́ bíi right man Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá, tó náà tún wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbàtà Àfọ̀njá kú tán. Gbogbo ogun tí a bá yẹn jà jù láyé ogun Fúlàní ni. À ń fẹ́ lè ṣe àwọn èèyàn wa létí, torí àwọn èèyàn tí máa ń ṣègbàgbé wọ́n ní a fẹ́ràn ká máa decentralize, ká máa sọ pé ká máa sọ̀rọ̀ kíní ẹlẹ́yàmẹ̀yà. À ń sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, gbogbo ẹ̀dá tó bá ti ṣígun sí bàbá èèyàn rí títí táyé ò fi parí, ọ̀tá àwọ̀ ọmọ rẹ̀ ni, ọ̀tá ni fún ọ̀tọ̀jọ́ mọ́. Torí tó bá ti mú bàbá rẹ̀ lọ ni kò sí tí ó mú wọ wá sílé ayé pẹ̀lú rọrùn. Ó ní mo ṣe máa ń rí àwọn onígbàgbé ẹ̀dá, lérò kúkúrú ẹ̀dá, ká wá gbọ́ pé irú ọmọ wọn náà ni ó tó máa fẹ́ Fúlàní níyàwó àbí kó máa fẹ́ wọn lọ́kọ. Yorùbá, ẹ kíyèsára o, ẹ lọ kíyèsára. Gbogbo ẹni tí ń wá ogún bàbá rẹ, ọ̀tá rẹ ni. Gbogbo ẹ̀dá tẹ́ bá ti láyé tí nǹkan bàbá rẹ bá ti ń wù bí kò jẹ́ tiẹ̀, ọ̀tá àwọ̀ ọmọ ni. Èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì yìí lénìí. Títí tá fi mákọ̀tò ètò mi wá sórí ìkànnì yìí, èmi tí ń tòótọ́ Bàbá Àṣà.